mara mi nígbà sí lẹ́nu. Nǹkan tí mo fẹ́ ṣe ohun mo fẹ́ ṣe yẹn. Ẹ lè sọ pé kí n má fẹ́ bọ́ọ̀sù. Ṣé ti gbọ́? Ṣé o fẹ́ kọ̀rọ̀ sí mi lẹ́nu ni? Ṣé o mọ̀ wọn tí mo rí mo ní ò lè fẹ́ bọ́ọ̀sù? Ṣé o mọ̀ pé nǹkan tí àgbàlagbà bá dúbúlẹ̀ tó rí kí ọmọ kékeré kó gun òkè àjà kò lè ever rí láéláé? Ṣé o mọ̀ tí mo rí tí mo fi sọ pé o lè fẹ́ bọ́ọ̀sù? I'm very sure pé o lè kọ̀rọ̀ sí mi lẹ́nu torí bàbá ẹ tó jẹ́ ẹ̀gbọ́n tèmi mi kọ̀rọ̀ sí lẹ́nu títí o fi sílẹ̀ pọ̀ o lè kọ̀rọ̀ sí mi lẹ́nu. Ṣé every time lẹ́yìn máa ń rí nǹkan ni? Ṣé mo ní nọ́mbà tí bọ̀sù wà náà tí mo ti mú wá? So gbogbo wọn náà lè rí nǹkan sí. Ẹni tí rí láre ẹ kò sí nǹkan tẹ́ lè rí láre. Òun ni máa fẹ́, òun dẹ̀ ni máa fẹ́ yẹn. Tókẹ́, okay, owó ọkà tí kò ní ajú mi. Beautiful life, 난 너의 곁에 있을게. Beautiful life. Tókẹ́, Alpha. Boss, let's go. Tókẹ́, why this mood? What happened? Kí ló ṣẹlẹ̀ lẹ́nu sin tí ojú ẹ̀ ti wá kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Ìgbà wo mo fi wá àti ọ̀nkúlẹ̀ sínú ilé? Boss, you can't just understand. No, Tókẹ́, I can't understand what. No, just tell me. Ìgbà wo mo fi wá àtọ̀nkúlẹ̀ tí ojú ẹ̀ ti kọ́rẹ́ lọ́wọ́ tí gbogbo everything ti change. Mood rẹ̀ yóò fine now and you are telling me I can't understand. Tókẹ́, I wanted to understand it. Boss, ṣé mo pé gbọ́ mi ò like ẹ̀. In short, ó nífẹ̀ẹ́ láti bí báyìí síbẹ̀ yẹn. Ó kàn fẹ́ jẹ sínú, wọ́n fi ń tutọ́ funfun jáde ni. Tókẹ́, how do you want me to believe what you're saying? Now, Ododo Egbon, wọ́n ṣe relate pẹ̀lú mi. No, can you see the entertainment? See the attitude of him towards me? Waja is anyone like me? No, Tókẹ́, just tell me if there is any other thing. Tell me, let me know. But don't get it twisted. Ìwọ kọ́ ni ẹni àkọ́kọ́ tí máa mú lọ. Ìwọ kọ́ lẹni èkejì. And gbogbo nǹkan tó ti ń bá mi fà látijọ́ yìí lórí ẹ̀mí ní fiẹ́lẹ̀ mo dẹ̀ máa fẹ́ ẹ ni. But do you mean what you are saying? Ṣé ẹ̀gbọ́n serious ṣá? No serious. In short, kò fẹ́ rí mi pẹ̀lú ẹ̀ mọ́ rárá ni. Do you really mean what you are saying? Yes. 너의 뒤에 서 있을게. Hello. Ta ni ẹ? Bọ̀sùn wo ni ẹ? Bọ̀sùn kan náà ọkọ Tókẹ́. Ọkọ Tókẹ́, ta ló fún ẹ níyàwó? Ṣé ọmọkùnrin o nọ́rọ̀ gbọ́ ni? Mo ní kó yà fún àbúrò mi. Kí ni problem ẹ náà? Ó dàbí pé o ò fẹ́ ní ọ̀rọ̀ gbọ́, àbí? Ṣé ó wà lẹ́gbẹ̀ẹ́ mbẹ̀? Lọ́sà ìlú ara nǹkan ni ọ̀dọ̀ mi ló sùn mú àánú mi. Ló sùn? Ní Tókẹ́ sùn? So Tókẹ́ náà gbọ́n tí mo bá sọ láti jọ yìí. All right, aláti ṣe mi ló mọ̀ máa ti ṣe. Tó bá ti lọ́dọ̀ gbé fún kò ní mọ̀ pé. Ó ga ọ, ọmọ bọ̀ sí inú òun náà rọ̀ gbọ́. Àbí olórí burúkú lọ́wọ́. Gbogbo ọmọ tí Tókẹ́ mú wá láti kò sí tó fún mi problem báyìí. Ó rà pé Bọ̀sún ìfẹ́ ya Adétílápá. All right, aláti ṣe mi ló mọ̀ máa ti ṣe. Because Kola Shani, surely I'm fed up. To be sincere, I'm fed up. What is sue me? Me, the difficult sue me because I love you. Sherry, you understand what she threatened? Fine, go you want to call on threatening? I'm threatening me, love. But go to my body, my so all I want from you is your love. After all, okay, share. Don't come in my feet propose me. For this very one, and to buy my ball over me. All I want from me is your love. It's okay. I don't like the way you're talking. You know I love you. And I cannot do without you. You are my life. You are my love. Even you are the mirror that I'm seeing anytime. So I cannot afford to lose you. If you look on me,
Ẹgbẹ́ má lọ tẹ ìwọ̀ gbélé ni. No, it's fine. Ẹ̀gbọ́n mi nífẹ̀ẹ́ mi lóòótọ́. Èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ wọn. Ṣórí, ọmọ ọlọ́pàá fún mi nígbà bàbá yìí. Fine, mi wá lè torí pé bóyá torí ẹ̀gbọ́n kan love mi. Kí bá yí ara mi jẹ́, just take a good look at me. Mi kì í ṣe ọmọ 20 years, mi ṣe ọmọ 25 years mọ́. Ẹ̀jẹ̀ ò dẹ̀ sí ní side mi mọ́. So, I don't just... Even mo mọ̀ pé tí dáàdì bá wà láyé gan-an, wá ti get married. Of course, yes. It's beautiful life. 너에 뒤에서 Ẹ̀gbọ́n mi. Yeah. Ṣé rí gbogbo nǹkan tó bá gbà ni màá fi fún. Bọ́sún ni màá fẹ́ o. Ẹ wo, ẹ rí oògùn eléyìí ṣe rárá. Ah, ṣé ti gbàgbé pé túbọ̀sún. Tó bá sún kò gírí ó máa yójú padà sí yín ni. Ẹ wo, kò sí nǹkan tẹ́ lè fi kún. Ṣé ti gbọ́? Ẹ lọ sí any length. Ẹ wo, kò síbi tẹ́ bá dé. Ẹ bá mi níbẹ̀, iwájú lè ràn bérò. Ṣé ti gbọ́? Kò sí nǹkan kan tẹ́ ní bọ́dì. Lórí ilé ayé yìí mi tí mọ̀ tẹ́ lè fi stop mi kí n má fẹ́ bọ́ sùn. Bẹ́ẹ̀ ni, tí yín lẹ̀ ń sọ yẹn. Ṣé ti gbọ́? Nǹkan tó bá wùn yín ni kẹ́ ṣe. Ẹ wo, nǹkan tó bá wùn anybody ni kó ṣe. Excuse me. Ẹ rò pé smart. Bèbí tó gbé fún mi kò mú eré ṣe rárá. Okay, get where I give you. Last time, no sir before. No good at all. Okay, no worry, I will surprise you. Àwọn guys tó sọ, àwọn ló wà ní nǹkan. Àwọn sọ tó dáadáa ni. Okay, fún wọn lẹ́nu tí wọ́n ní ti. Kí fún ọ lẹ́nu tí. Karabage! See for Karabage! you go die for house. Ní sùúrù order fún wọn tí yín mọ̀ because ilé ìtàn mú náà ò ti tó wọn. Ẹ̀yin má ṣe ìyọnu. Ṣé lára ẹni tó wà lọ́kọ̀ ẹ̀ ló ní kí n ṣàfihàn lẹ́ni tí ẹ bá fẹ́ mọ̀? Ẹ ti gbọ́. Sorry guys. Má bínú ṣe mo lè jọ pọ̀ mi. It's a free world, you cannot proceed. Ẹ ṣe. Èmi mo ní kí guy fún ní ìjọba níjì. Oh, I see. Ṣé kó mú wá sí ní abẹ́wà òkè fún náà? Done with no traces. Okay. Hello. Mo ti wà mí báyìí. Ọ̀fà.
mo ṣe ń pè ní fún ọmọ rẹ. hello nọ́mbà tó ń pè ní kì í ṣàwọn ló ń pè. Guys, what is going on? Uncle! So it is true. Hey guys, kí ló ṣẹlẹ̀? Ẹ má wulẹ̀ jẹ́ kí ó yà yín lẹ́nu because àwọn tí ẹ ń wò yìí àwọn ọ̀gá làwọn. Àmọ́ kọ̀ọ̀kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé bẹ́ẹ̀ ṣe lérò pé mi àti kejì mi jẹ́ a kì í ṣe hired assassin gẹ́gẹ́ bí nǹkan tẹ̀rọ. Àwa tẹ̀ ń wò yìí ọ̀tẹlẹ̀ ní ẹnu wa. Such a wicked word. Ilé ayé yìí burú o. Nítorí contract or no contract. Kí o dé wo ṣùṣù kó ní kọ́ bá òun pààyàn. Ẹjọ́ torí tọ́lọ́run ṣé tí o bá ṣe contract eléyìí ṣé kò lè ṣe mímọ́ láyé ẹ̀ ni? Ta ló mú iye èèyàn tí ọkùnrin yìí ti máa pa láyé ẹ̀? Poison. Sórí nǹkan kan tí ò yí wọ̀ lórí ọ̀rọ̀ contract. Sórí contract ò ṣe contract èyí ò fi bẹ́ẹ̀ kàn á for now. Èyí tó kàn wá ní fẹ́ ká gbájúmọ́. Torí yan báyìí lọ́lọ́run ṣe dá iṣu. Torí àwọn ìkà èèyàn báyìí níjọba ṣe employ wa. Torí ẹni ká máa ṣiṣẹ́ wa lọ́nà tá ń gbà ṣe. Because tí kò bá ṣe irú ọ̀nà tá ń gbà ṣiṣẹ́ yìí ó ṣe é ṣe kí irú ẹni má wẹ̀ sí wa lọ́wọ́. Àmọ́ kan tí mo ṣe wá pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta jókòó ni pé mo fẹ́ ká farabalẹ̀ fún máa yìí. Because tí a bá farabalẹ̀ fún ibi la máa ti mú a lè rí mú bíbá yìí. Kò dẹ̀ ní sí enough evidence láti lé èèyàn down. Àwa náà máa farabalẹ̀. Á jẹ́ kí ó rí bí ẹni pé èèyàn tó pè wá gangan la jẹ́. Á jẹ́ kó lè sọ gbogbo inú ẹ̀ fún wa àti gbogbo nǹkan tó bá fẹ́ fún wa. Because tá a bá ní ká reject offer tó gbé wá fún wa yìí ó ṣeé ṣe kó lọ bá àwọn ẹlòmíì àwọn èèyàn yẹn dẹ̀ máa ṣe àmọ́ wo ò fẹ́ kó lọ dá ẹ̀mí aláìṣẹ̀ légbodò ìdí nìyí tí àwa náà máa fi ṣiṣẹ́ ìfún torí pé tá a bá ti ṣe fún a máa ní time láti lè mú gbogbo àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ẹ̀ á dẹ̀ lè mú báyìí tí ò ní fi bọ́ wọn lọ́wọ́. Guys, ẹ mọ̀ pé a ní operation time and then a ní target so a máa treat issue yẹn later. Mo wá dàbí gbọ́ operation báyìí bí ẹ̀jẹ̀. Àwa dúpẹ́ fún Ọlọ́run pé ó fi irú náà ó fi lé wa lọ́wọ́. Ẹ kò má mi bèrè lọ́wọ́ wọn kí lè ṣe mí gangan kí ni mo ṣe? What have I done wrong to deserve all this from you? Father! Kí ni ọmọ ìṣe fún ẹgbẹ́ ọmọ tó fi ń gbé pàdé ẹ̀? Máa explain kì í ṣe fault kì í ṣe fault according to wíì tí dáàdi ẹ̀ ṣe sílẹ̀ wọ́n ní tó bá ti tó tàn tó fẹ́ marry make him deliver gbogbo àwọn nǹkan yẹn fún so mi sí arrange anything ó dẹ̀ ti tó tàn tó fẹ́ get marry so mo ní gbá kí mi náà sáré fi arrange nǹkan kan díẹ̀ ó tó di pé bóyá wọn marry kì í ṣe fault. Torí ẹ̀ lè ṣe waste time. Mo tún dájú kọ́lé fún wọn. Bébí kọ́lé fún wọn. Ẹ bá mi bẹ̀rẹ̀. Let's give glory to God. Mr. Bosun, ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín. Bí kì bá ṣe bẹ́ẹ̀ ni, orí ẹ̀ bá ti jọ́ lọ́wọ́ níbí. In fact, I'm most praised because tí o bá ṣe pé iṣẹ́ tí wọ́n ní kẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ṣe, tó bá lọ jẹ́ àwọn tí wọ́n expect pé ẹjẹ́ lẹ́jẹ́, ṣé mọ̀ pé wọ́n kò ti máa waste life ọ̀tá olúwẹ̀ dànù. In fact, I really appreciate you guys. Tó bá yẹ pé bẹ́yìn ṣe ń múṣẹ́ yìí, bẹ́ẹ̀ ṣe handle with honesty and pride. Kó jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọlọ́pàá country wa yìí wọ́n ṣe ń ṣe ṣé mọ̀ pé ìlú wa ó máa wà more secure than gbogbo bó ṣe wà yìí but a máa gbàdúrà náà ni I really thank you very much. Ṣé kí mi wẹ̀? Ẹyin ni wọ́n kí bá mi bẹ̀rẹ̀. Pick the bag. Move. Mr. Bode, ẹyin ẹ̀ move.